Ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè kọ́. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí á tu èmi àti yín lára o. Today is 21 of July 2025. Ẹ̀mí yín, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ọdún ayọ̀, ọdún ìdùnnú ni gbogbo yín máa ṣe. Happy birthday to you all. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers o lórí bí ẹ ṣe ń comment, tẹ́ ń share, tẹ́ ń like àwọn gist wa. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ ọmọ, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ó yà wá lẹ́nu wípé àwọn obìnrin kan wà ní ayé yìí tó jẹ́ pé ọ̀rọ̀ ọmọ kò ká wọn lára rárá. Nítorí gbogbo obìnrin ni obìnrin, ṣùgbọ́n abiyamọ ó yàtọ̀ sí abiyamọ. Ẹlòmíì wà tó jẹ́ pé ó kàn máa gbọ́mọ ẹ̀ sílẹ̀ ni, á dẹ̀ máa jayé orí ẹ̀ lọ. Ẹ wo àwọn tó yẹ pé wọ́n máa abandon ọmọ wọn yẹn. Tọ́mọ wọn bá wá di nǹkan tí wọn expect pé ó lè di lọ́jọ́ iwájú, wọ́n á máa wá, wọ́n á ní àwọn fẹ́ wá dúró gẹ́gẹ́ bí ìyá lọ́jọ́ ẹ̀yí ọmọ wọn. Ṣùgbọ́n ọmọ tí ẹ fẹ́ wá ṣe ojúṣe fún, ìwà tẹ́ ẹ wù sí ó máa wà ní ọkàn ẹ̀. A lóun ò fẹ́ rí ìyá òun mọ́. Nítorí ìgbà tí ó yẹ kí ìyá òun tọ́jú, ìgbà tó yẹ kí ìyá òun wà níbẹ̀ fún, ẹlòmíì ló ń gbà ṣe ìyá òun ṣe. Àwọn gist tá à ń gbọ́ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni o, kò ń ṣe nǹkan tó dáa rárá. A gbọ́ wípé ìkan nínú àwọn sisi wa gbogbo, ó lanu ẹ̀, ó ní òun abandon àwọn ọmọ fún bàbá wẹ̀rẹ̀ ńlá láti wá jókòó sínú ààfin. Ẹ̀rí pọ̀rọ̀ yìí ó lágbára. Ẹ wo Queen Naomi, ẹ jẹ́ ká fi Queen Naomi, ẹ jẹ́ ká fi tí wọ́n ṣe example. Ọjọ́ wo lẹ rí kí Queen Naomi bá travel tí wọ́n ò ní gbé ọmọ wọn dání? Kò sí ibi tí Queen Naomi ń lọ àti ọmọ wọn náà jọ ń lọ. Gbogbo trip tẹ́ rí tán lọ, ẹ ṣáà máa ń rí picture tó máa ń gbọ́ ọmọ wọn lọ. Recently tán lọ sí event tó lọ pẹ̀lú àwọn Christian Association, gbogbo wọn àti Prince Tade ní káwò lárí nínú ẹ̀ tọ́jọ́ ń kẹ́rì, tọ́jọ́ ń lọ gbogbo ibi tán lọ. Àwọn tó ń pè ní abiyamọ nìyẹn, nítorí pé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ọmọ àwọn ó ti di dandan láti gbé ọmọ àwọn, láti dúró ti ọmọ àwọn, láti wà níbẹ̀ fún ọmọ àwọn ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí àǹtí wa yìí là rírí, tí wọ́n láwọn abandon àwọn ọmọ àwọn fún bàbá wẹ̀rẹ̀ ńlá láti wá jókòó sí inú ààfin, láti wá máa ṣe ojúṣe èyí tí wọ́n ń ṣe. Ṣé ẹ̀yin náà mọ̀ wípé ọ̀rọ̀ láti jẹ́ olórí nínú ààfin bàbá wẹ̀rẹ̀ ńlá ó ní ṣe pẹ̀lú láti má gbé ọmọ wọ inú ààfin? Wọ́n ní wọn ò lè gbé ọmọ wọn wọ inú ààfin láti jọ máa gbé. Wọ́n lè lọ ra ilé o, wọ́n kó ọmọ wọn sí pẹ̀lú nanny àbí family member. Ṣùgbọ́n kó gbé ọmọ wọn tí ò ń ṣe ọmọ bàbá wẹ̀rẹ̀ ńlá tó jẹ́ pé wọ́n ti bí tẹ́lẹ̀, kan láwọn fẹ́ wá máa bá jọ gbé inú ààfin, wọ́n ní wọn ò fààyè gbà wọ́n. Àwọn sisi wa gbogbo ẹ̀ má gbà. Wọ́n gbà láti wá sí inú ààfin láti jẹ́ olórí. Kán dẹ̀ gbé ọmọ wọn, kán gbé ọmọ wọn, kán gbé síta. Ìgbà tí gbogbo ọ̀rọ̀ immunity yìí tó jáde, tí bàbá wa erin ńlá láwọn máa gba immunity lọ́wọ́ wọn nítorí àwọn ìwà tí wọ́n bá lọ́wọ́ wọn àtàwọn nǹkan tó ti ṣe tí ò dáa.
wọ́n ní kan nínú wọn ní ṣe bí òun abandon àwọn ọmọ fún bàbá wèrè ńlá ni. Nǹkan tá a gbọ́ nìyẹn wà allegedly o. Wípé ọmọ òun tó yẹ pé kò tí ì rìn, ẹ mọ̀ pé ìgbà tí kan nínú wọn tó di sisi wa nínú ààfin, ẹ mọ̀ pé ọmọ yẹn ọmọ oṣù bíi bóyá 3 àbí 2 mà. Ọmọ tó jẹ́ pé ó sì yẹ kó máa mọ̀ mú. Obìnrin mi máa ń fún ọmọ lọ́yàn fún 1 year. Obìnrin mi wọ́n máa ń fún ọmọ, mo ti rí dáadáa, ọmọ tó ti ń rìn tó mọ̀yàn. Ọmọ oṣù 2 ẹ gbé kalẹ̀, ẹ gbé sílẹ̀, ẹ wá di sisi nínú ààfin. Ó lágbára. Ṣùgbọ́n bàbá wèrè ló nìkan ṣe o, ó wù wọ́n náà ṣe o. Nítorí pé ṣé nítorí ipò la fẹ́ pè ní, àbí nítorí olórí title, àbí nítorí owó tẹ máa rí níbẹ̀. Àwọn ọmọ yìí wọ́n lẹ́lẹ̀dà tiwọn. Wọ́n ní nǹkan téèyàn bá ń ṣe fún ọmọ kò kí ń kúrò ní memory wọn o. Ó máa wà ńbẹ̀ títí ayérayé. Àwọn ọmọ yẹn tó bá dọjọ́ iwájú wọn máa ní ìyá wọn ṣó wà ńbẹ̀ fáwọn ni, kò sí ńbẹ̀ fáwọn. Wọ́n á máa treat ìyá yẹn bó ṣe wù wọ́n. Tó bá jẹ́ bàbá ló wà ńbẹ̀ fún wọn, bàbá wọn náà máa kówó fún. Bí àwọn béèrè owó wọn láwọn ò lówó, ìwà tí ìyá wọn wù sí wọn ni. Ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n láti jáde lẹ́nu àǹtí wa pé òun abandon ọmọ fún kábíyèsí, fún bàbá wèrè ńlá. Bàbá wèrè ńlá ní ṣé àwọn ní dandan kí àǹtí wa abandon ọmọ ẹ̀ ní. Ṣé bó wu àǹtí wa làǹtí wa ló gbé àwọn ọmọ ẹ̀ sílẹ̀, especially ọmọ oṣù 2 láti wá di aya nínú ààfin. Bàbá wèrè ńlá ní kó má fi ọ̀rọ̀ yẹn kún àwọn lẹ́sẹ̀ o, nítorí pé àwọn ò ní dandan ni kó wá gbé inú ààfin. Ẹ̀yin èèyàn lé. So gbogbo àwọn ọ̀rọ̀ yìí, bàbá wèrè ńlá gan, wọ́n á máa rò lẹ́ẹ̀kọ̀kan pé obìnrin yìí má dájú o, àbẹ́ mọ̀. Wọ́n máa rò ó, wọ́n lè má sọ jáde. Ṣùgbọ́n wọ́n máa rò lẹ́ẹ̀kọ̀kan pé obìnrin yìí má dájú o. Ó gbọ́ ọmọ ẹ̀ sílẹ̀, ọmọ oṣù 2 tó wá jókòó sí inú ààfin. Àwọn obìnrin kan dájú ẹjọ́. Wọ́n láǹtí wa yìí wọ́n ní ṣe ló ń pariwo ló ń sunkún o, pé kí kábíyèsí o, kán má gba immunity lọ́wọ́ òun o, nítorí gbogbo nǹkan tójú òun ti rí láti pa ara òun àti àwọn ọmọ òun tì láti wá jókòó sí inú ààfin. Wọ́n ní nítorí ìfẹ́ tí àwọn ní sí bàbá wèrè ńlá làwọn fi wá sí inú ààfin láti pa àwọn ọmọ àwọn tì, láti wá máa gbé bẹ̀, nítorí wọ́n ní àwọn ò lè kọ́ ọmọ wá sí inú ààfin bàbá wèrè ńlá. Allegedly àwọn ọmọ àwọn wà níta, àwọn ń gbé inú ààfin. Nǹkan kí nǹkan tó bá wù kó ṣe ọmọ àwọn, wọ́n á ṣẹ̀ṣẹ̀ pé àwọn ni. Àwọn á ṣẹ̀ṣẹ̀ máa sáré lọ. Àwọn pa gbogbo nǹkan tó yẹ káwọn ṣe tì. Àwọn wá gbé inú ààfin. Ṣé ẹ mọ̀ pé àǹtí wa yìí tá ń sọ yìí, ṣé ẹ mọ̀ pé ìgbà yẹn wọ́n ní ọkọ wọn gùn ún mọ́. Ìpọ́n fẹ́ wá gbé inú ààfin. Tó wọ́n ṣe ìgbéyàwó ní ṣùlọ́kà. Wọ́n ṣe white wedding, no legally married ni wọ́n ṣe ń gbà yẹn tó fi wá gbé inú ààfin. Wọ́n ló bá ọkùnrin yẹn lójijì ni, nígbà tó ọkùnrin yẹn gbọ́ pé wọ́n lọ fẹ́ kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn o, nǹkan tó dẹ̀ lọ lórí social media ni. Ṣùgbọ́n àwọn ìwà yìí mi ò kí ń feel pé àwọn obìnrin mi ní conscience, ẹ̀yin èèyàn. Nítorí tó bá jẹ́ pé àǹtí wa yìí ní conscience, ó ò ní abandon ọmọ oṣù 2 láti wá fẹ́ bàbá wèrè ńlá. Àwọn obìnrin mi dájú o, ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ, bàbá wèrè ńlá ní rárá o. Immunity táwọn máa gbà, àwọn máa gbà o, nítorí
gbogbo àwọn nǹkan táwọn àǹtí yìí ti ṣe. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tí bàbá Werinla ń ṣe ó yé wọn dáadáa, ìwé yẹn á ti kún, wọ́n mọ nǹkan tó ń ṣe. A máa overflow báyìí sílẹ̀. Èyí náà wo àtìgbà tó ń ṣe náà fẹ́ gba immunity lọ́wọ́ àwọn sisi wa gbogbo. Ṣé rí ariwo mọ́ àbí ṣé rí pé à ń gbẹ́ pọ́n lọ rí nǹkan mọ́lẹ̀? Àbí ṣé rí pé à ń gbẹ́ pé wọ́n lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn èèyàn kan lọ máa ba mọ́tò jẹ́ àbí kan lọ máa jà, kan lọ máa attack? Gbogbo àwọn awuyewuye yẹn ó ti lọ sílẹ̀ pátápátá. Ẹ̀yin èèyàn lé, bàbá Werinla mọ nǹkan tó ń ṣe. Wọ́n ní bàbá Werinla ní rárá o, àwọn ò yí ọ̀rọ̀ àwọn padà o. Nǹkan tí ọba bá ti sọ àṣẹ́gun nìyẹn. A tún wá gbọ́ tuntun lẹ́nu ìyá onífá wípé kí bàbá Werinla kó má fi iná sórí òǹlẹ́sù o, wípé nítorí àwọn ẹ̀dà yìí wọ́n fẹ́ tún gbé ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa jẹ́ tuntun wá fún bàbá Werinla lórí immunity tí bàbá Werinla tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn olórí. Ipe ọgbọ́n tí wọ́n ń dá òun ni ipe wọ́n fẹ́ máa fẹ́ ìyàwó tuntun. Wọ́n ní ìyàwó tuntun tó dẹ̀ fẹ́ máa fẹ́ yìí, ipe family wọn ni àwọn obìnrin yìí máa jẹ́. Ipe family wọn ni àwọn obìnrin yìí máa jẹ́ pé tó rántí mọ̀ pé gbogbo àwọn táwọn fẹ́ fún kábíyèsí yẹn, bàbá Werinla ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ipe so wọn ò rí ààyè láti wọlé sí bàbá Werinla lára mọ́. Ipe so wọ́n fẹ́ wá máa fẹ́ ìyàwó tuntun fún bàbá Werinla. Allegedly bá ṣe gbọ́ ni o, wọ́n ní ìyá onífá ní kí kábíyèsí má gbà o. Ipe tán bá ti gbé ọ̀rọ̀ ìyàwó tuntun wá kí kábíyèsí má gbà rárá. Ipe kí bàbá Werinla má fi ààyè gbà wọ́n nítorí ọgbọ́n tó tún fẹ́ dá nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé àwọn ọmọge tó fine arẹwà tuntun wọ́n ń wọlé sí inú ààfin lọ́tùn lósì nítorí bàbá Werinla fẹ́ gba immunity lọ́wọ́ àwọn sisi wa gbogbo yìí. Wọ́n ní wọ́n ti lọ mú àwọn ọmọge tuntun, àwọn educated ladies ni o, wọ́n ń ṣe àwọn ṣàṣà o, àwọn tó yẹ pé wọ́n fine bàjẹ́, wọ́n lẹ̀ pa. Wọ́n ti mọ bí kábíyèsí ṣe máa ń like wọn. Wọ́n náà ń wá ní lọ́tùn lósì. So wọ́n ní ìyá onífá ń wọ̀nù bàbá Werinla pé kí bàbá Werinla má gba ọ̀rọ̀ yìí wọlé o, nítorí nǹkan tí wọ́n ń try láti ṣe òun ni pé kí wọ́n wọlé sí bàbá Werinla lára. Bí a ṣe gbọ́ gan, wọ́n ní àwọn obìnrin míì gangan fúnra wọn, wọ́n náà ń gbéra wọn wá ni. Kì í ṣe pé bóyá èèyàn kan ló fẹ́ introduce wọn o. Wọ́n ń wá fúnra wọn láti offer ara wọn fún bàbá Werinla pé kí bàbá Werinla fẹ́ àwọn tipátipá. A gbọ́ ti ọmọ ọba tí wọ́n ló wá tó ní pé òun offer ara òun fún kábíyèsí free. Báwo ni obìnrin á ṣe jáde tá wá gbére tá ní kí ọba fẹ́ òun free láì dáná? Ṣé rí pé àṣà wa àti ìṣe wa báyìí, ṣé rí pé ó ti ń bàjẹ́? Ṣé láyé àtijọ́, ṣé bí wọ́n ní ijó ni ọba fi máa ń mú aya? Wọ́n dẹ̀ ní àwọn ọba yẹn, wọ́n ní wọn kì í fẹ́ ẹni tí wọ́n bá ti bá nílé. Ẹ̀yin ẹ wá wáyé ìsìn, gbogbo nǹkan ló ti dojú kodò. Nígbà tó obìnrin gbé rẹ̀ wá sí inú ààfin pé kí kábíyèsí fẹ́ òun free o, òun wá fi ara òun fún kábíyèsí. Báwo ni ọkùnrin yẹn gan ṣe respect obìnrin yẹn? Nígbà tó yẹ pé láyé ìsìn gan, obìnrin ló lọ ń bọ́kùnrin ló ń toast ọkùnrin fún rẹ̀. Báwo lọ ọkùnrin yẹn gan ṣe máa respect obìnrin? Ẹ̀yin èèyàn lé, oríṣiríṣi là ń gbọ́ o. Là ń gbọ́. Ìwọ obìnrin, kò ṣe pé o lọ school, kò ṣe pé o fine, o wá múre wá lérè, o lérè bí ìgbà tó yẹ pé o ní family. O wá ní kó bá fẹ́ o yọ̀ǹda ara ẹ fọ́ba. Ó yẹ kí kábíyèsí gan ti mọ̀ pé nǹkan kan ló bá dé. Wọ́n ń try láti ṣe nǹkan kan ni. Wọ́n ní ìyá onífá ń wọ̀n kábíyèsí pé kí kábíyèsí kan ro ọ̀rọ̀ yìí o. Ẹ mọ̀ pé kábíyèsí gan mọ̀. Bàbá Werinla gan mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ ṣe, èyí tó ń try láti ṣe, wọ́n ti ṣe rí dáadáa.
wọ́n mọ ìwà wọn, wọ́n dẹ̀ mọ ọ̀nà tí wọ́n lè gbà bá wọlé sáwọn lára. So kábíyèsí gan wọ́n ń try láti prevent àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú. Wọ́n ń try láti prevent kí mi má tún ṣẹlẹ̀. Nǹkan tá a gbọ́ tán ní ìyá onífá sọ nìyẹn. Wọ́n ní ìyá onífá ní kán má dá àwọn elders yẹn lóhùn o. Wípé ọ̀rọ̀ ìyàwó kọ́ ló bá bàbá Wẹ̀rìnlá nísìn. Wípé ọ̀rọ̀ bí Ilé Ifẹ̀ tán jọba lé lórí a ṣe máa lọ déédéé tí wọ́n dẹ̀ máa mú ìyàwó wọn padà àti ọmọ wọn wá sí inú ààfin padà. Wípé ìyẹn ni ó yẹ kí kábíyèsí gbájúmọ́. Wípé so ọgbọ́n àrékérekè òun ni wọ́n fẹ́ lò fún bàbá Wẹ̀rìnlá. Wípé kò dẹ̀ ń ṣe ìdùnnú wọn wípé kí Queen Naomi padà wá sí inú ààfin. Wípé wọ́n ń dá ọgbọ́n àrékérekè láti block Queen Naomi láti padà wá sínú ààfin ni o. Wípé kí kábíyèsí má fi iná sí orí òléṣù o. Kí kábíyèsí má gbà o. Nǹkan tá a gbọ́ nìyẹn. Èèyàn lé gist tí ń gùn so máa mú gbogbo àwọn tó kù máa mú wọn wá nínú next gist. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tá a wá torchlight sí o. Àbá bàbá Wẹ̀rìnlá gbé inú ààfin o. Ẹ̀yin èèyàn lé orúkọ mi ní Mashola kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa. Ẹ̀yin èèyàn lé prize giveaway wa tá a máa tún ṣe October 15. Mi ò rí kẹ́ ẹ máa comment o. Ẹ máa comment ṣe mọ̀ pé nínú èyí la ti máa mú àwọn tí a máa fún ní prize giveaway. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin new subscribers o. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe. Ẹ tẹ notification bell yín. A máa rí gbogbo àwọn gist tí a bá post. Thank you for watching. God bless you all. Mashola Gist TV. Love you all.